èmi ọmọ àkànbítù ni wọ́n sọ fún pé ìwọ ọ̀pá mi ìwọ òfin ní post níwájú ọlọ́run ẹ mọ̀ tí sí èrè wẹ́ẹ́ tẹ́ bá tiẹ̀ sọ wípé bóyá kọ́ máa lè lọrin ní mí gan ṣé àti ìmọ̀ bá a débi wípé àwọn èèyàn máa dìnnà ipá wọn ò kì í ṣe ìlọrin mọ́ ìlọrin part 3 ẹ wá ṣé nítorí pé mo jọ ọmọ ìlọrin nísìn ló wá jẹ́ pé kí n dúró nídìí ìbàjẹ́ àbí nítorí pé mo jọ ọmọ ìlọrin nísìn ní pé kí n bá wọn sọpọ́ọ̀tì àwọn ẹni òfò àwọn ẹni àdánù àfáà tí wọ́n ń baṣẹ́ àwọn bàbá wa jẹ́ àbí nítorí pé mo jẹ́ ọmọ Ìlọrin kábàṣírí àwọn ọmọ àlè táwọn bàbá wa ṣe mistake tí wọ́n gbà mọ́ ọmọ tí wọ́n rò pé gbogbo ọmọ ni ó wúlò láì mọ̀ pé kì í ṣe gbogbo ọmọ àlè ní máa wúlò tí wọ́n gbà mọ́ ọmọ tí wọ́n wá ń dà lọ́rin rú nísìn kí n wá torí pé mo jẹ́ ọmọ Ìlọrin kí n wá sọpọ́ọ̀tì ìbàjẹ́ ẹ̀yin àṣìírí ẹ̀yin wèrè ẹ wá ń sọ wípé mi ọmọ àlè Ìlọrin ni mí tẹ́ bá tiẹ̀ sọ wípé bóyá kọ́ máa lè lọrin ní mí gan ṣé àti ìmọ̀ bá a débi wípé àwọn èèyàn máa dìnnà ipá wọn ò kì í ṣe Ìlọrin mọ́ lẹ́yìn aláyé bàjẹ́ ẹni òfò ẹ̀yin ẹni àdánù mo ní kẹ́ ẹ lọ tíǹkì kẹ́ ẹ lọ ro ìgbésí ayé ara yín àwọn bàbá tí wọ́n pilẹ̀ lọrin yẹn ṣé bí wọ́n ṣe ṣe lélẹ̀ olórí burúkú ló pọ̀ jù nù yín ìyẹn part 1 part 2 ẹ̀yin tẹ̀yin tún sọ fún mi tẹ́ ń sọ yìí pé álímì kan ló ní Ìlọrin ọ̀dàlẹ̀ lálímì àfọ̀njá ló ní Ìlọrin àtàfọ̀njá àtàálímì Ìlọrin nìlọrin ń jẹ́ Ìlọrin òkú ònú àfọ̀njá álímì náà òkú ònú Ìlọrin in tí mò ń jẹ́ kó yé oníkálukú humanity lèmi dúró lé lórí ẹ̀yin lẹ mọ̀ tán àfọ̀njá ló ní Ìlọrin ẹ̀yin lẹ mọ̀ tán álímì ló ní Ìlọrin but ẹni tó mú Islam wọnú Ìlọrin òun ni Sheikh Alimi bàbá yẹn báwa ṣe gbọ́ tàn wọn ìtàn lóníkálukú wa ń sọ àtàwa tá a jọjọ́ máa Àfọ̀njá àtàwa tá a jọjọ́ máa Alimi ìtàn la gbọ́ kò ṣojú wa but let us use humanity là ń sọ ṣó yẹ kírú ẹ̀ tọ́ sílùú Àfọ̀njá tó bá jẹ́ pàfọ̀njá lónìí ṣó yẹ kírú ẹ̀ tọ́ sílùú Ìlọrin tó bá jẹ́ pa Alimi lónìí ìyẹn lọ bẹ́ẹ̀ ṣé wá rí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ já ṣáájú wa ẹ̀yin bàbá tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ sì tí ì kú ṣé rí mo kí àwọn tó ti kú mo kí wọn kú oríire o nítorí pé gbogbo orí burúkú yóò ṣojú wọn ṣé ẹ wá rí ẹ̀yin tẹ́ ń bẹ láyé tẹ́ ẹ dákẹ́ tá à ń si èrè tá à ń ya wèrè ń ṣojú yín tó jẹ́ pé ń táwọn bàbá yín ò ṣe tàwa ń ṣe tẹ́ ẹ dákẹ́ wàláhì àsìkò ń tó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò pokùnso nítorí àyà wèrè débi wípé àtúnṣe yín ládàá ẹ sì níbẹ̀ ká sa yín ládàá tá a bá ti sàkán ládàá ń bí tá à ń si èrè dé yìí tá a bá ti sàkán ládàá òun kálukú èyí tí yóò máa gbé kí náà máa ń pe oògùn ẹ̀fọn òun snapper èyí tí yóò gbé mu nínú yín àwọn bàbá yóò ṣe tí ò dáa wọn hùwà tí ò dáa wọn rìnrìn tí ò dáa ẹ̀yin náà ẹ wo ru ọmọ olórí burúkú yà Abdulrahman yìí ọlọ́run tí ẹ bá mi ṣe kí tí ẹ ṣe wàhálà náà ìyìn lè bí ọmọ kí n sọ ní Ramani láyé ẹ má bínú gbogbo ẹ̀yin Ramani ibi tọ́lọ́run kádàrá yín sí nìyẹn o mo sọ́rí o but one thing there is bọ̀bọ̀ yìí tí ó tó bá ti fẹ́ pààyàn imagine bàtà obìnrin 12 ni wọ́n ká mọ́ nínú ilé láì ṣe pé ilé family bungalow family planning family problem bàtà obìnrin 12 tí ò sẹ́ńtò ní ti Hafsọ ló wá jẹ́ 13 la ilaha illallah sórí gbogbo ìwọ tó bá bú mi lórí ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ pa àwọn ọmọ rẹ ìwọ tó bá sọ tí ọ̀dà sí mi lọ́wọ́ yìí ó ṣiṣẹ́ ò ní jèrè bọ́bọ́ yìí máa wá lọ ra ẹran níjọ́ tó bá fẹ́ pa èèyàn láìsí alápàtà yóò wá lọ ra ẹran àwọn aráàlú wa àtẹnujẹ náà pọ̀ fún wa nígbà tá àtẹ̀lé táwọn bàbá wa ń sọ bàbá tirẹ̀ ń tọ́ bá tirẹ̀ ẹran mi ìṣòro síta ó lò sí a máa ṣàtẹnujẹ ẹ̀rí báyé wá ṣe rí àtẹnujẹ níyìn wa lọ́rùn ni òjá lè sòótọ́ ọ̀rọ̀ mọ́ bọ́bọ́ yóò wá ra ẹran síta tó bá ti wá ra ẹran síta yóò wá jẹ́ káwọn èèyàn máa rí pòun ra ẹran ìyẹn bọ́bọ́ tó pa Hafsọ yìí ni òun jọ́ tó bá ti fẹ́ ṣiṣẹ́ bí ni o yóò wá pa ẹran yẹn yóò wá sun níta gbangba yóò wá lóun fẹ́ ṣàdúrà sí yóò wá gbé wọnú ilé by that time ni ó invite àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ pa tó bá ti wá invite àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ pa tán tó bá ti invite wọn wọlé tó bá ti wá pa wọn tán tí n bá ti ń gé eríkèéríkèé wọn àwọn òpònú dídìrín alátẹnujọ́ mọ̀ pé ẹran làfàrà mọ́ ní pa wọ́n ń gé ni bí wọ́n ṣe ń gé ẹran kọ̀ọ̀kan náà ń ké kúrì sí yìí náà ń ké làkàdíjà kù náà ń ké kúrì àwùsù bìràbì falákì bìràbì náà sí lẹ́yìn mọ̀ pọ̀ ọmọ ọlọ́mọ ní pa
ẹ wò nǹkan la ilaha illallah gbogbo àwọn àfáà tí ń bẹ ládùúgbò tí yín náà tán láwọn ń so ẹran mọ́lẹ̀ sẹ́ran ni wọ́n ń gé lóru ṣé kìí sọ ọmọ ọlọ́mọ ni wọ́n ń gé. mo wá ń sọ títọ́ ọ̀rọ̀ ẹ̀yìn kan wá ń lérí ikú sí mi ìwọ wèrè olórí burúkú oníláwà ní òfò tí wọ́n ń bá mi lérí tí wọ́n ń sọ pé wò ó pa mí ó fi ní ládàáwájú ọlọ́run ládàá lè bàbá ńlá bàbá rẹ̀ àbí ti yàrá yà rẹ̀. èmi ọmọ àkànbítù ni wọ́n ń sọ fún pé ìwọ pa mí ìwọ òfin ní post níwájú ọlọ́run ẹ mọ̀ tí sí èrè ẹ̀yin bàbá tẹ́ ẹ kù láyé ẹ jẹ́ dìde tẹ́ ẹ bá fẹ́ pokùnso nítorí àwa ọ̀dọ́ tá ń bẹ níta nísìn á tún ba yé jẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe ro kàn tẹ́ ẹ bá tètè fura sí wa ẹ̀yin náà wo bá yé ṣe ń lọ ọ̀pá ọmọ ọlọ́mọ wọ́n wá ń ka bàtà kọ̀ọ̀kan ẹrú oṣù mẹ́sàn-án ọlọ́run o ṣe rí gbogbo ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin àfáà wa tá à ń fọlá yín tí wọ́n ń fọlá yín tọrọ ẹ ti ṣí èrè ta ló ń fọ èmi ọmọ àkànbítù fọlá yín tọrọ o gbogbo yín tẹ wà ní kápá rẹ̀ ẹ rí bẹ́ẹ̀ lè jáde ẹ lè sọ̀rọ̀ àti ráwọn míì nínú yín nísì tí ń jáde tí ń sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn apá ìran lè ra mọ́tò bí ṣe ń wa mọ́tò lọ́lọ́mọ ń pariwo orí ìhun rèé o ẹsẹ̀ ìhun rèé o apá ìhun rèé o orí ẹ̀yin nu ọlọ́run àní kò ní í dáa fún yín ẹ mo tún sọ bọ́ bá jẹ́ pé kí n correct ẹ pé ẹlẹ́dàá àfọ̀njá yóò dáa fún yín ẹlẹ́dàá yóò mú yín ẹlẹ́dàá alimi náà yóò tún ṣépè fún yín ẹlẹ́dàá sheikh adam sheikh abibu lágbàáyé sheikh abibulayi adam abdullahi alori àti bàbá wa sheikh kamali dini àti gbogbo àwọn ẹni ọlọ́run pátápátá látòkè délẹ̀ gbogbo àwọn àdàbí mọ̀rìkàsí zùmùrà ẹlẹ́dàá wọn dáa fún yín ẹ̀ ní sóríire ẹ̀ ṣòfò ọmọgbẹ̀yìn ni kò ní dáa fún yín.